ọ̀rọ̀ tí Sheikh Saban sọ yẹn ọ̀rọ̀ yẹn ò dá, ó yẹ kí wọ́n tètè lọ tún ṣe ni. Ó jáde lẹ́nu wípé bàbá yín fóògùn fẹ́ ya yín ni. Ẹ dákun, orúkọ wo lẹ sọ bàbá? Ìtàn yẹn ò dá, ọ̀rọ̀ yẹn burú, ó bá dì gan. Mọ̀rìkàsí tó bá ní tẹ̀sán yóò dùn, kì í ṣe mọ̀rìkàsí gidi, ọmọ àlè mọ̀rìkàsí. Ọ̀rọ̀ tí bàbá wa Saban sọ yìí ọ̀rọ̀ yìí lágbà, ọ̀rọ̀ ẹni tó ti rò ó pin ni. Kí wá ló dé tí irú àfọ́ fi wá ro ọ̀rọ̀ pin? Ọlọ́run sì sọ fún wa pé kúlíyá ìbádí alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a. Tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ro nǹkan pin bẹ́ẹ̀ bá jẹ́ mùmínì òdodo. Torí ohun tó dùn ẹ́, àbí ohun tó bọ́ mọ́ ẹ lọ́wọ́, àbí ohun tó fẹ́ rí tó tí ì rí, ma bayna gamdati aynin wa intibahatiha, yughayyiru Allahu min halin ila halin. Òtí tọ́lá wọn lè yí padà láàrin ìṣẹ́jú díẹ̀. Tábà wá rò bí condition ti rí, táà wá rò pé kò lè yí padà mọ́, táà wá blọ́ọ̀kì ẹ̀, àbá fi nǹkan bá nǹkan jẹ́, abẹ́rí bọ́lọ̀ bá padà wá gbé mi ìdèkílà mọ̀ wá wí. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, wọ́n fẹ́ àtáàkì brọ́dà wọn tó ṣe é di fat, gbogbo ayé ló mọ̀rọ̀ táwọn wí. Èmi ò gbèjà mùdírù mọ́ríkàzì, torí mùdírù lè gbèjà ara wọn, òṣìṣẹ́ inú àṣà mi ìgbèjà wọn. Now ṣùgbọ́n ọmọ mọ́ríkàsì ni mí, mo sì jọmọ inú ilé Sheikh Adam tí mo lè sọ sí tó bá ṣẹlẹ̀ mẹ́. Now nínú ẹni tí mo tún gbà fún Sheikh Jamaluddin Adam Abdullahi Ìlọrí, kọ̀ọ̀rọ̀ mi níṣẹ́ o, wallahi azim mi ò tí ì fojú kàn wọ́n láti gbà tí wọ́n ti kú ńlọrin. Wọ́n wọ̀ sí lórí social media, kódà wọn ò ń láìkì gbogbo ariwo tó mọ́ ṣẹlẹ̀ lórí social media, wọ́n ń láìkì ẹ̀. So ti èsì, kódà èyí tí mo ń sọ yìí nísìn, tí ẹ bá gbé bẹ́ẹ̀ ṣe bèrè lọ́wọ́ mi, tí Sheikh Jamali bá gbọ́ ó lè mọ́ tẹ̀wọ̀n lọ́rùn, wọ́n rán mi iṣẹ́ mọ́ rárá mi. Ọ̀rọ̀ tí Sheikh Saban sọ yẹn ọ̀rọ̀ yẹn ò dá, ó yẹ kí wọ́n tètè lọ tún ṣe ni. Lórí kíni? Torí pé ẹ fẹ́ àtáàkì ẹnìkan. Àtáàkì tí a fẹ́ ṣe yìí, ẹ ti ṣẹ àwọn tó jẹ́ ti yín náà. Sheikh Jamali ń bẹ́ẹ̀ èèyàn yín ni ẹ ti ṣẹ́. Ìyá wa Rahmatullahi Al-Gamawiya ń bẹ́ẹ̀ ẹ ti ṣẹ́. Ìyá wa Halima ń bẹ́ẹ̀ ẹ ti ṣẹ́, àtàwọn ẹlòmíì náà bẹ́ẹ̀. Nítorí pé láti pe màmá yín tí undeniable tí ò ṣe deny pé ìyá yín ni, láti pè ní Tòkunbọ̀, ẹnu ọmọ ọgbà mọ́mí ẹ pàdímọ̀, ẹnu ọmọ ọgbà ọ̀rọ̀ yẹn ọ̀dà. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, ó jáde lẹ́nu wípé bàbá yín fóògùn fẹ́ ya yín ni. Ẹ dákun, orúkọ wo lẹ sọ bàbá? Orúkọ wo lẹ sọ bàbá yẹn? Ìyẹn bàbá wa lè lórí. Bàbá ọlọ́mọ púpọ̀. Ìyẹn bàbá Sheikh Saban ní bàbá Sheikh Adam. Bẹ́ẹ̀ ni, ní bíbí bàbá ọlọ́mọ púpọ̀ ni, ní títọ́ bàbá ọlọ́mọ púpọ̀ ni, lọ́mọ kéwù bàbá ọlọ́mọ púpọ̀ ni. Ṣé ẹ wá fẹ́ dọ̀tí bàbá yẹn lójú gbogbo àwọn ọmọ rẹ ni? Kódà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fi Al-Qur'ani tẹ ké bẹ̀yìn, àáfàá ni yín o, àáfàá ni yín o. Ní ìsìn tó bá yẹ pé wà ń lé ní ìbá wa báyìí, ọ̀tí ẹwà l'Amẹ́ríkà, ọ̀rọ̀ yẹn dẹ̀ ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Hábà alìfìtínàtù náà ìmọ̀ làánà lọ́wọ́ ní ẹ̀ka sàáyí náà lẹ́kọ̀ọ́ wà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yìí tán yẹn ò dáa. Harifa ẹ tún sọ̀rọ̀ sí Sheikh Yakub, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ láwọn ló di stọ́ọ̀pù yìí ní òjẹ́ ṣe wá ní òjẹ́ sàó. Nasibu limari yìí láyẹ̀ fútu ntọ́lọ̀ bá kọ mọ́ èèyàn yóò ṣe kò sọ gbọ́dọ̀ ẹ̀fẹ́ dá sí. Ẹ̀yin dẹ̀ láfà tẹ gbé ṣẹ̀rí àdání, tẹ gbé ìmọ̀ dání, ẹ dákun torí Ọlọ́run. Ó ń dọ̀tí wa kọ̀pọ̀ wa lé. Ànábì Muhammad lẹ́nìkan, ó sì sáyé ó rúlu ayé. Ọlọ́run dá yín lọ́lá, mo ti sọ bẹ́ẹ̀ náà fún yín rí, ó sì kẹ́yìn, ó sì fún yín nígbà mọ́ bínú. Ẹ ṣe sùúrù. Kàkà kékun mọ́jẹ̀ ṣèṣe, á fi ṣàwàdànù, kọ̀tọ́ sàfà, ìtàn yẹn ọ̀dá, ọ̀rọ̀ yẹn burú, ó bá dì gan. Lẹ́yìn náà nǹkan béèrè ni pé ìyàwó mélòó bàbá yín fẹ́, wọn béèrè pé wọ́n ti fẹ́yàwó nínú íńtávíù yẹn. Bóyá bàbá yẹn ti fẹ́yàwó, wọn béèrè bẹ́ẹ̀. Kí ló dé? Ó dáa, ẹni tẹ́ ẹlẹ́fẹ́ bájà yẹn, ìjà yẹn ti go far, ó ti go extend, ó ti beyond ẹni yẹn. Àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́ gbé sórí afẹ́fẹ́ yìí yóò padà dùn yín o. Ìdí tí ó fi padà dùn yín ni pé ṣé ẹ mọ̀ wípé mọ́ní ẹ̀dùn bàbá yẹn lẹ́wà, kò sí tí bàbá yẹn ṣe tẹ́ ẹ̀ ti ṣe báyìí, kò sí, àfi tí bàbá yẹn ò ṣe tẹ́ ẹ̀ ṣe. Tó bá tún dọ̀la káwọn kẹ́bọ̀ wá kàtàn yín, kí wọ́n máa wá kàtàn bíbí yín wọ́n mọ̀ ká báyìí, kí wọ́n tún máa wá ká ń tẹ́ ẹ ṣe náà báyìí, sọ wá dà, kò ní ẹ̀ ní láìkì ẹ̀ mọ́. Níjọ́ kan ẹ lọ bá ṣe Yakubu lé, ẹ lọ dọ́ọ̀lù bàbá yẹn mọ́lẹ̀, ẹ sọ̀rọ̀ sí wọn nulé,
ewu tí mo sọ lẹ́yìn ni mo fẹ́ sọ yìí o. Ànábì wa Ìsá alayhi salatu wa salam, lílóyún ànábì Ìsá ẹjọ́ ni, ẹjọ́ ni. Bíbí ànábì Ìsá ẹjọ́ ni. Ìgbésí ayé ànábì Ìsá ẹjọ́ ni. Ànábì Ìsá kú kò kú ó dẹjọ́. Ànábì Ìsá ọ̀wá sí láyé máa rí báyìí àgbọ̀ pọ̀ wà níbì kan. Òkè Ọlọ́run tún wá rojú ẹ̀ kalẹ̀ sínú Al-Qur'ani wípé òun ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ànábì Ìsá pé sí wọn náà ló ní kí wọ́n pè ọ́ lọ́lọ́run nígbà tó kú nígbà tí ọ̀ ń bẹ láyé. Tànábì Ìsá sì ti èsì tí ó fọ́ Ọlọ́run tí tó ń sọ pé a ń kú tùkúlì tùhúmà kọ́dé àlẹ́múta aláàmúmáfí náà sí wà láàrín aláàmúmáfí náà sí ká ẹjọ́ tí mú Ìsá tó rò ojú ẹgbẹ́ dàrẹ̀ kìámọ̀ Ọlọ́run tó ti gbé kalẹ̀ ó ti jọ yín báyìí o. Àbí kí n pẹ́ ẹ ti jẹ́ káwọn èèyàn máa wá ìtàn yín káàkiri. Oyún yín náà ẹjọ́ ni, bíbí yín náà ẹjọ́ ni, ìgbésí ayé tẹ́ ń lò náà ẹjọ́ ni. Ẹ yá sinmi bàbá, ẹ má bínú ìmọ̀ràn mo fún yín o, bàbá lẹ jẹ́ fáwa. Àmọ́ bó ti rí yìí nísìn ẹ ti ń ba ojú tiwa jẹ́, a sì fẹ́ràn yín, a fẹ́ràn yín púpọ̀, ẹ fẹ́ràn yín púpọ̀. Àwa náà tá à ń jẹ́ mọ̀rìkàsí, mọ̀rìkàsí tó bá ní tẹ́sán yóò dùn, kì í ṣe mọ̀rìkàsí gidi ọmọ àlè mọ̀rìkàsí, torí inú ilé wa ni náà. Kẹ́nìkan wá ní ẹ̀yẹn tó sọ òun dá bó ti sọ òun náà rárá o, wọ́n tó ti ń ṣe o. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn, gbogbo ohun tó ti bàjẹ́ Ọlọ́run jẹ́ lè rí tó ṣe, kẹ́rì tó ṣe lọ́dá, kọ́lọ́run jẹ́ àlàáfíà yàn kalẹ̀, kọ́lọ́mọdọ̀rọ̀ irú gbogbo ohun tí Sàtánì kọ́ ọ̀bọ̀ Ọlọ́run wọ́wọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀. Àmọ́ ẹ wà very careful, torí tẹ́ bá ń sọ̀rọ̀ ayé fẹ́ gbọ́rọ̀ yín. Mi ò fún yín wọ́n ní o, mi tó bẹ̀ láti fún yín wọ́n ní, ẹ wà very careful, mo ń fún yín nímọ̀ràn ni, ẹ ti ṣe Sheikh Jamal, ẹ ti ṣe èèyàn ibẹ̀ ni, ẹ ti ṣe alájà Rahmatullah Al-Gamawiya, ẹ ti ṣe alájà Halima àtàwọn tẹ́ tún ṣẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run wa mọ ẹ̀wọ̀n mọ́ríkàsì tẹ̀ṣẹ̀, kódà nínú ọmọ kéwu yín tí ń kéwu ní Markasul Ulum lọ́wọ́lọ́wọ́ tí ò ní láìkì tẹ̀ṣẹ̀ wà. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣe sùúrù, sábà pé ẹ ṣe ẹ́písòdù 11 àbí 12 nkẹ́kọ̀ọ́ tẹ̀yìn ẹ̀bọ́. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀sán jọ̀nà pọ̀, ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ hawinil amra ya Maulana al-Karim ta'ishi fi rahatin kullama hawanta illa sayahun, kullama hawanta illa sayahun. Sheikh Adamu yìí orúkọ rẹ̀ lẹ́ ń jẹ, ọlá rẹ̀ lẹ́ ń jẹ, ń bẹ lára yín. Ẹ má bà jẹ́, ẹ má bà lé ẹ̀ jẹ́, ẹ má bà iṣẹ́ ẹ̀ jẹ́, ẹ má bọ̀ ọ̀nà ẹ̀ jẹ́, ẹ má bọ̀ lára ẹ̀ jẹ́. Ẹ dákun torí Ọlọ́run fún yín nímọ̀ràn ni o. Reconciliation is good, as-sulhu khairun, àtúnṣe ló dáa jù. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.